Ẹ káàbọ̀ sórí ìkànnì ohun tó ń ṣẹlẹ̀ níbi tá a ti láǹfààní láti máa sọ ìròyìn tó jẹ́ ojúlówó gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ wípé a ò ní sọ ohun tí kìí ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ comment, ẹ bá mi pín káàkiri, ẹ wá nǹkan fìdílé kí ẹ wo fídíò yìí. Kú ìsinmi òní, ọ̀la ni Sunday, òní Sátidé, àná la ti ń kíra wa kú ìsinmi aláyọ̀ ló máa jẹ́ fún wa láṣẹ Èdùmàrè. Àkàndọ̀rọ̀ Awíkonko ló kọ mi o. Bọ́yá ẹsẹ̀sẹ̀ ń bá mi pàdé fún ìgbà àkọ́kọ́. Àjàó àró ni mí, Awíkonko a sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kí bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire bí. Ṣe lè da sọ̀rọ̀ dẹ́dùn. Kì í sẹ́ńtà abálòdè ijó. Bílẹ̀ ọ̀bá da tọ́ọ̀dì òdùn. Inú kárí sọ ni ìbá wà ní tó jẹ́ ká láǹfààní àti pàdé ara wa lálẹ́ yìí. Àjẹ́ wípé ilé da ọ̀dẹ́dùn. Bó ti ẹ̀ jẹ́ pé alẹ́ ló jẹ́ lọ́dọ̀ tiwa. Ìrọ̀lẹ́ ló jẹ́ lọ́dọ̀ àwọn kan, ọ̀sán làwọn èèyàn kan wà. Ẹ jẹ́ n kọ́kọ́ sáré tọrọ àforíjì lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ mi. Ó yá wọ yàrá àkàwé lónìí. Sísítẹ̀mù wa ni ó dá wa lóhùn. Ẹ ti rí bọ́ọ̀dù wa lẹ́yìn mi. N ta fi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ nù. Alright, ẹ foríjì mi. Lágbára Ọlọ́run gbogbo àtúnṣe tó yẹ ká ṣe, àá tètè sí lọ́la. God bless you. Now, ọ̀rọ̀ méjì tó ṣe pàtàkì mo fẹ́ sọ nípa rẹ̀. Àkọ́kọ́, kí ló dé tí iléeṣẹ́ ológun ò rí àwọn onísùnmọ̀mí tí wọn ò rí wọn ṣẹ́gun láti ọjọ́ yìí? ẹ̀rín orílẹ̀-èdè wo nù bí ará Faransé? Kí ló dé tó jẹ́ pé tọ́lọ́pàá bá mú àwọn onísùnmọ̀mí wọn tó ń fi wọ́n lẹ̀? Ẹ gbọ́ ìdí látẹnu ọ̀kan nínú àwọn ọ̀gá nílé iṣẹ́ ológun tó ti fẹ̀yìntì, captain for that matter, ẹni tó ti fojú winá ogun rí. Bákan náà bẹ́ẹ̀ bá rí tọ́pìkì mi, ó ní pé orílẹ̀-èdè Amẹ́ríkà ti kọ́ ọmọ ogun ẹ̀ kúrò lórílẹ̀-èdè Nàìjíríà, bóyá lánàá àtòní àbí lónìí àbí lánàá. So inú fún àyàfu lọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà. Àṣé lóòótọ́ ni pé a kì í lágbára tó kékeré sì kejì ẹni. Ẹ ò gbádùn mi, àì lágbára tó kékeré sì kejì ẹni. Bí ìyàwó bá ń lọ sóko, bó ti wù ká kéré tó àbájọ ọmọ ọdún 5, ọmọ ọdún 10, ọmọ ọdún 8, ọmọ ọdún 10, máa ń bá fà wá lọ́wọ́ lóko, ìyẹn ni pé kékeré yẹn sì kejì onítọ̀hún. Mi bá fẹ́ gbẹ́rù sórí, a lè bẹ̀rẹ̀ gbé láti ilẹ̀ pẹ̀lú wọn ká gbé sórí wọn. Àwọn ọ̀kọ̀ọ̀kọ́ wá kúnlẹ̀ wọn ó gbé sórúnkún, látòrúnkún láti bá wọn fọwọ́ tì í sórí. Ni Yorùbá fi sọ wípé a kì í lágbára tó kékeré sì kejì ẹni. Ìyẹn túmọ̀ sí pé wíwà tó orílẹ̀-èdè Amẹ́ríkà, tọ́mọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà, lápá abì kan ń fi wá lọ́kàn balẹ̀ wípé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wà pẹ̀lú wa. So with that, à ń fẹ̀mí wọn mí. A nígbàgbọ́ pé yóò jó kan yóò jẹ́ èjì, wọn ó fi kún ìmọ̀ táwọn iléeṣẹ́ ológun wa ti ní. Kí wá ló dé tó orílẹ̀-èdè Amẹ́ríkà ní kí wọ́n máa bọ̀ padà? Kí ló dé tí wọ́n kó nǹkan wọn lọ? Ẹ farabalẹ̀ bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́, bí ó ṣe máa gbọ́ kò bá kùn gbé ọ̀rọ̀ láti ẹnu mọ̀lẹ́bí ọkọ rẹ̀. Àkàndá ọ̀rọ̀ Awíkonko, aládìtú òwe, atari òdì tiẹ̀ láàbọ̀ rí, mo tún kó wá lẹ́kùnún. Látún túlẹ̀, àdálẹ̀ bí ìṣe wa, gẹ́gẹ́ bí ìwọ̀nba orí ọ̀fẹ́ tọ́lọ́run ọba fún àwa láti lò fún ìran tá a wáyé, láti lò láti fi kópa tiwa pé tó alihamudulilayi, èmi náà gbìyànjú èyí tí mo lè ṣe. Lóòótọ́ lóríṣiríṣi èèyàn ń bẹ lórí ìtàkùn ayélujára. Mo láǹfààní àti sọ fún olùgbọ́ pé kálukú wọn ló ń kó ipa tiẹ̀ láti ran àyànmọ́ lọ́wọ́. Àwọn adẹ́rìn-pòṣónú, àwọn ni ọ̀já ronú kú. Àwọn eléré orí ìtàgé ńlọ́jà mọ́ rọ́rọ̀ kan fi sàríkọ́gbọ́n. Àwa náà àjẹ́kẹ́tì yín ó di. Ìyẹn túmọ̀ sí pé kálukú wa ní ń kó ipa tiẹ̀
láti ran kádàrá àti àyànmọ́ lọ́wọ́ kí ìlérí Ọlọ́run kó lè bá àṣẹ náà ní gbogbo ẹ̀. Alright, bẹ́ẹ̀ bá ti wá wọlé kò náà ní nǹkan kan láti bá mi share program yẹn fáǹfààní àwọn ẹlòmíì tí yóò tún darapọ̀ mọ́ wa náà ni àánú Olódùmarè ò ní fi wá sílẹ̀. Ọ̀yá ẹjá lọ nínú ọ̀rọ̀ kó tó dípa máa gbọ́rọ̀ lẹ́nu captain. ẹjẹ́ ń farabalẹ̀ káwọn èèyàn díẹ̀ wọlé náà kó tó dípa wọnú ọ̀rọ̀ lọ. ẹjẹ́ ń farabalẹ̀ káwọn èèyàn wọlé. a sọ̀rọ̀ nípa ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ti forílẹ̀-èdè yìí lẹ̀. a sọ̀rọ̀ nípa àwọn tí ò jẹ́ kí omi àlàáfíà orílẹ̀-èdè yìí ó tòrò. ọmọ orílẹ̀-èdè yìí náà ni wọ́n o, wọ́n nífọ̀n, wọ́n lè kánná, wọ́n lè ń ka. àárí wọn ṣẹ́gun àríbi tí wọ́n sí. àwọn eléyìí wọ́n ń pè ń kàbá. kàbá yàtọ̀ sí cartel. tán bá sọ pé àwọn kan egbòogi olóró cartel, yóò túmọ̀ sí pé àwọn tí wọ́n ń ṣe tó le tí wọ́n ń kó nǹkan àlùmọ́nì tàbí ọjà tí ò bófin mu kó lórílẹ̀‐èdè kan lọ sórílẹ̀‐èdè míì, àwọn wọ́n ń pè ní cartel. àwọn tí wọ́n ń pè ní kàbá ńlá àwọn afàìjòyè tí ń ṣàkóso ìlú. wọn ò jọba ṣùgbọ́n àwọn ló ń làṣẹ tí ń bẹ lẹ́nu ọba. ṣẹ̀bá ní kábíyèsí afẹ́kẹ́ ṣe báyìí, kábíyèsí ó pòun ó fún ilé sí lọ́la. ó láwọn tí ó fọ̀rọ̀ lọ́nu, àwọn yẹn là ń pè ń kàbá. oríṣiríṣi àwọn èèyàn ló ti jẹ́ lórílẹ̀‐èdè yìí. bí wọ́n bá nípinnu rere páwọn ó ṣe fún Nàìjíríà, bí wọ́n bá ti délé ìjọba, pàápàá jùlọ ńgbà tí wọ́n dé Aso Rock yìí bírí lọ́rọ̀ wọn ó yìí, a máa wò pé ẹni tó ti bá wa sọ̀rọ̀ mọ́ránmọ́rán ságbára kan ń bẹ ní Aso Rock tí ń da orí wọn rú ni àbí tí ń yí èrò wọn padà. Lo and behold, àwọn èèyàn kan ń bẹ ní kọ̀rọ̀ mọ̀ọ́mọ́dá kan, wọ́n lágbára ju ààrẹ lọ. àwọn eléyìí ló lè pé kó gun ọjà, wọ́n lè pé kó gun ó sinmi. àwọn eléyìí ló lè sọ pé kí ìdìtẹ̀gbàjọba ó wáyé, tí ó sì wáyé, tí ó sì lọ́rọ̀wọ́rọsẹ̀, tí kinní kan ò ní ṣe, tí mìmì kan ò ní mì. ṣùgbọ́n àwọn olórí kan náà ń bẹ tí wọ́n gbọ́n núgbọ́n lẹ́yìn. nínú wọn ni Bọ́lá Ahmed Tinubu wà. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀gọ̀ ààrẹ mọ̀ tí ń ṣe. ó mọ̀ wípé bí èèyàn bá fẹ́ tayò, ó bá fẹ́ bá ọlọ́gbọ́n tayò, ó bá fẹ́ bá ọ̀tá tayò, ó ní bá ti ṣe gbàgbé Yorùbá ní ọ̀pọ̀ òpè nípa ọ̀tá. ọ̀gbọ́n Yorùbá ń dáadáa, ọ̀pọ̀ òpè nípa ọ̀tá. báwọn òpè bá sùjọ sójú kan gangan against ọ̀tá, wọ́n dẹ̀ win ní ọ̀tá. ọ̀tá lẹ́ńtọ́ máa yóò ta, òpè lẹ́ńtí ọmọ wa yóò yí. God bless you, Madam Ibukun Elizabeth. God bless you, ma. ó túmọ̀ sí pé òpè kóra wọn jọ sẹ́gbẹ́ kan, ọ̀tá kóra wọn jọ sẹ́gbẹ́ kan. àwọn òpè ní ọmọ pé mọ̀gbọ̀wọ́ yín nǹkan ló yẹ kó o tí kó ilé ní ọkọ́kọ́ fà lọ́nà. àárọ̀ ọmọ kan ọ̀tá kò ní lè sọ̀rọ̀. bí wọ́n ṣe ń kọ́ ohun nínú ọmọ bíi bẹ́ẹ̀ ni òpè ọmọ jẹ́. gbà tó bá yá ọ̀tá ní òpè dúró, ta ni mò ń bá tayò gan láàrin yín? ṣé kí n dálẹ̀ kẹ́ mọ́ ta nǹkan yín? èyí ò bínú kó wájú wọn kí wọ́n má fi lu ààrẹ ṣe ẹ̀yẹ́. so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kórílẹ̀-èdè ṣe rí tí Nàìjíríà ló wà burú jáì. torí wípé àwọn tá a pè lólórí, ìfẹ́ wa gan ò fi gbogbo ara sí lọ́kàn wọn dáindáin. ló yẹ jẹ́ pé bí wọ́n bá ti bá wọn sọ̀rọ̀ pé wọ́n ṣàkíyèsí tàbí pàṣẹ fún wọn, ńláṣẹ ti ń múlẹ̀. torí pé àwọn gan òní kan ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. ìnirú wa ò sí gbọ́dọ̀ débi
pa afẹ́ sòṣèlú afẹ́ ṣèjọba lórí pa ńlá sẹ́fọ̀n bí làwọ́ ṣe o ẹ̀ bá yọ mí ń jọ́ kejì ẹ̀yin tẹ́ mọ kọ́kọ́ rí gẹ́gẹ́ bí kàndánù rẹ̀ ṣeun tẹ́ ẹ pera yín kàbá òun wọ́n ti kọ́kọ́ pàṣẹ kan lọ yanjú gbogbo yín pátápátá lágbára Ọlọ́run mi ìyẹ̀rú ọ̀kì ìyẹn burú afájàlù àṣejù ojú ọjà. Well, kí ló dé torílẹ̀-èdè Amẹ́ríkà fi káwọn ọmọ ogun ẹ̀ kúrò ní àyín? US pulls troops from Nigeria after counter-terrorism operation. General Anderson ló lead wọn wá bí. The United States has withdrawn the majority of its military personnel deployed to Nigeria for a joint counter-terrorism mission in the Lake Chad Basin while maintaining intelligence sharing and other security cooperation with Nigeria authorities. Wọ́n pa àwọn ọ̀ràn wá lọ́wọ́ mọ́ ṣùgbọ́n àìbó ní sùúwà dèdè egun. Ẹ má gbàgbé orílẹ̀-èdè Amẹ́ríkà orílẹ̀-èdè tó létò ni wọn ò ráàyè gbádìí ẹ̀sìn ńgbà wọn ti ń bọ̀ wọn ti lọ́jọ́ tán fẹ́ kúrò alágẹmọ ti bímọ ẹ̀ná àìmọ́jó ń bẹ lọ́wọ́ alágẹmọ ní tí wọ́n kọ́ wa bọ́ bá wù á ká lò ó ntọ́ yẹ ká ṣe bọ́ bá wù á ká ṣe é but lo and behold sógun àwọn onísùnmọ̀mí lè tán Nàìjíríà mọ̀dá òtẹ̀ ẹ farabalẹ̀ mọ́ gbọ́ mi o. Commander of US Air Force in Africa General Dagvin R.M. Anderson announced the development during a virtual press briefing on the outcome of the African Chiefs of Defense Conference 2026. He said the partnership between Washington and Abuja remain active, particularly in intelligence operations targeting the Islamic State, ISIS. According to Anderson, the specific mission that required the deployment of US troops has been completed. Eléyìí tẹ́ ẹ ti nílò presence wa pé ká yọjú ká wà ń bẹ̀ àti ṣe àti parí iṣẹ́ tiwa. Tàbùrọ̀ kọ́ mọ ogun Amẹ́ríkà sínú igbó ńlá sọ pé làwọn kò tó máa bá Tinubu. Ó fẹ́ gba Nàìjíríà ni ó fẹ́ gbé Nàìjíríà fárílẹ̀-èdè Amẹ́ríkà ó fẹ́ ta Nàìjíríà fún Amẹ́ríkà ni ńgbọ́ jẹ́ pọ̀ lẹ́ni ńgbọ́ jẹ́ pọ̀ òun ò lè ṣàkóso ó ti gbàkóso Nàìjíríà lọ́wọ́ Amẹ́ríkà. Gbogbo àwọn nǹkan yẹn máa ń fa ìrẹ̀wẹ̀sì ọkàn. Okay. Prompting the withdrawal of the most personnel, however, he noted that the United States will continue providing intelligence assistance at the request of the Nigeria government. Bẹ́ẹ̀ bá béèrè o bẹ́ẹ̀ bá béèrè ìrànlọ́wọ́ lórí àwọn nǹkan kan logistic intelligence á ṣe fún yín o at request. Wọ́n ti jẹ́ oyè ntẹ́ ẹ̀ bá pe àwọn ò ní yọjú sí mọ́ wàhálà ilé ayé tẹ́nu. He said, and I quote, and so that operation in the Lake Chad Basin of Nigeria not only helped the countries in that immediate region, it also helped countries globally as that disrupts the ISIS network. And then we have withdrawn much of our forces that were just there for that operation. But I continue the partnership that Nigeria has asked for to help continue with intelligence sharing and the understanding that is necessary to be able to prosecute this difficult task. The U.S. Air Force commander described Nigeria as a key regional partner with a capable military, saying the collaboration between both nations had produced notable gains in the fight against ISIS. He credited intelligence cooperation between the two countries for enabling an operating that eliminated the second highest ranking figure in the global ISIS network. He said, and I quote, I think the partnership that we've shown recently with Nigeria, where Nigeria is a very capable and large country, it's got a strong economy, it's got a large educated population, it's got a very capable military. But there are things that we have learned in the counter-terrorism fight over several years that we were able to assist and integrate with them to help them with their intelligence and help with intelligence sharing that eventually led to a cooperation effort to where we were
about to bring some unique capabilities that US brings and be able to prosecute together the number 2 leaders within the ISIS or Daesh organization, who is responsible for much of their global operations, their global media, and their recruiting. Okay? Sáwọn terror ò ní láǹfààní àti recruit ọmọ ogun mọ́. All right? Anderson said the operation underscored the effectiveness of intelligence collaboration over prolonged foreign troop deployments. He said, and I quote, "So, I think as we go forward, that is an example of how we are looking at engaging with partners to help them be more effective by only bringing unique US capabilities that allow the partner to be effective in these fights. While state police may be Nigeria's next security imperative, we also called for deeper intelligence cooperation among African countries to tackle terrorism, drug trafficking, and other cross-border crimes." The US commander cited a recent multinational operation that intercepted a record 31,000 shipments of cocaine originating from South America and passing through the West African coastline, saying effective intelligence sharing made the seizure possible. He said, and I quote, "I was able to coordinate through our interagency in the United States through AFRICOM, and then notify some of the partners. And eventually, it was a Spanish ship that interdicted the ship that had 31 tons of cocaine on it. And it turns out in the largest interdiction of drugs or at sea that we've ever seen." He added that sustained collaboration among African governments, international allies, and private sector stakeholders will be vital to confronting security challenges while fostering economic growth and attracting investment across the continent. Continent wo láti wá attract economic and investment Ọlọ́run ràn wá lọ́wọ́. The United States deployed about 200 military personnel to Nigeria in February 2026 to assist with intelligence, surveillance, and counter-terrorism operations in the Lake Chad Basin as both countries expanded cooperation against ISIS and other extremist groups operating in the region. Now, ẹ já bèrè lọ́wọ́ ara wa àkọ́kọ́, ṣé wọ́n achieve ń tó yẹ kí wọ́n achieve? Ṣé wọ́n rí nǹkan mú bọ̀? Ṣé ibi tí wọ́n fi wá sí kọ́ náà, ibi tán ti bá wa náà kọ́ ni wọ́n fi wá sí? Ṣé wíwà wọn, dídúró wọn, ṣé yóò so èso rere fún wa? Well, n tó gbé mi wá gangan, ẹ já bọ́ sórí ẹ̀ sàn-án ọ̀rọ̀ láti ẹnu captain kí ló kọ wọn náà, ẹ jẹ́ wọ́n dárúkọ wọn fúnra wọn. Retired. I have been to 5 countries to fight war. I have 5 war medals. ẹ já bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. My name is Captain Effiong Eyo, retired. Captain Effiong, retired. I have been to 5 countries to fight war. I have 5 war medals. Who truly owns Nigeria? Who is the owner of this country? Who owns Nigeria? Who is a cabal? You have been hearing cabal, cabal, cabal. Who is a cabal? Aliko Dangote. I was listening to him. He said when he was preparing for this refinery that is helping Nigeria, helping Africa and the entire world today, you see, God showed him that there will be problem between Iran, Israel, and America, and the Strait of Hormuz will be closed. Because of that, he went ahead to do this thing. But cabal fought him. Dangote said the cabal fought him, that he fought back. He remained small. They would have defeated him, just small. Who are the cabals? Who owns the cabal? Who controls the cabal? Now let's go on. Someone gave an order in Niger State before the kidnapping of those children. Someone gave an order according to the governor of Niger State. Soldiers were there. Then there was an order that the soldiers should be withdrawn. The moment the soldiers withdrew, the kidnappers entered there and kidnapped the school children. Now, mo nígbàgbọ́ pé gbọ́ nǹkan tí máàlù yìí sọ. Nígbà tí Dangote fẹ́ bẹ̀rẹ̀ rìfáínárì ẹ̀, ó láwọn kàbá kọjú ìjà sí. Wọ́n bá jà, ó ní ṣe, ó gbọ́dọ̀ ṣe, kò yẹ kó ṣe. Wọn ò fẹ́ gbà fún. Wọ́n bò ń jà, òun náà bá wọn jà padà. Ó kù kékeré kí wọ́n ṣẹ́gun débi tó fi lè múrẹ̀wẹ̀sì ọkàn wá tàbí tí ó fi sọ pé òun ò ṣe mọ́. Òun náà lọ́lọ́run gbàkóso. All right, kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀?
àwọn kàbá ló ń control what? Because majority wọn àwọn nǹkan tó kó tá a kó papọ̀ tí ń dọ̀rọ̀ ajé lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ni wọ́n ń control ẹ̀. Importer exporter lórí nǹkan gidi àwọn ni. Ẹrù wọn kò lè má kọjá ní pọ́ọ̀tù, ẹrù wọn ò lè má kọjá lọ́dọ̀ custom, kò sẹ́ni tí yóò dá dúró. Now ìjínigbé tó wáyé nípínlẹ̀ Niger àbí tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ gbé ọ̀dà ló wá táwọn ajínigbé yẹn fi rí iléèwé yẹn wọ̀ jọ́jẹ̀tẹ́. Àwọn security ń bẹ́ńbẹ́ ọ̀dà yẹn wá pé káwọn security yẹn ó kú òun bẹ̀. Security kú òun bẹ̀, àwọn ajínigbé wọlé ìwé wọ́n káwọn ọmọ ọlọ́mọ lọ. Ó wá ní béèrè wípé ta ni Kaba? Máa yìí lòun ò rìtáyà, kò tí ì tásìkò tó yẹ kóun ó rìtáyà ara ń kúrò nínú iṣẹ́ ológun ni. Kí ló jẹ́ kóun ó kú òun bẹ̀? Òun rí wípé iṣẹ́ tóun yàn láàyò tóun gbà òun ò lè discharge conveniently bó ṣe yẹ kóun ó ṣe. Àwọn ọ̀gá kan ní ó máa pàṣẹ against wíìlì òun àti tó yẹ kó ọmọ Nàìjíríà ó jẹ láǹfààní pẹ̀lú iléeṣẹ́ ológun. Ṣé gbàgbé Àkàndọ̀rà Ìkòǹkò mo sọ statement kan lórí àwọn tí wọ́n ní wọ́n ń wá àwọn ọmọ tí wọ́n kó níjọba àbílẹ̀ Oríire. Mo ní sẹ́ ṣúọ̀ páwọn iléeṣẹ́ ológun yìí wọ́n ń wọnú igbó yẹn. Ṣé ìsìnkú bìkan wọ́n jókòó sí tá a wá ń kájọ́ fún wọn lọ́kàn tiwa tá à ń pé wọ́n ti fẹ́ ṣe tán, wọ́n ti fẹ́ débẹ̀, wọ́n ti fẹ́ kàn wọ́n ò ní pẹ́ gbà àwọn ọmọ yìí jáde. Ṣé gbàgbé? Because ọlọ́gà tí ń control wọn ṣebí president ló ní kẹ́ máa lọ àbí kò sí problem, ẹ̀yin ẹ kú òlójú wọn. Bẹ́ẹ̀ bá ti débì kan ṣe fàájì tí ẹ mọ̀ mẹ́mu. Bọ́ bá sì dálẹ̀ ẹ jáde ẹ pẹ́ rí nǹkan kan. Tàbí kẹgbẹ́ ti fẹ́ débẹ̀ mọ̀ tàn wọ́n títí tọ́nà àwọn ọmọ yóò fi jìnnà. Àwọn ọmọ Chibok tán kó ń jò ní eré ni àwàdà ni tí wọ́n fi kó wọn rí kọjá bọ́dà. Inú igbó Sambisa náà wọ́n wà, inú igbó kìnní kan náà wọ́n wà tí wọ́n fi kó wọn rí kọjá bọ́dà. Tí wọ́n fẹ́lẹ̀ tí wọ́n fún lóyún tí wọ́n fi ta ilé tí wọ́n tà lẹ́rú táwọn ìyá àwọn ọmọ wọn fi gbàgbé wọn. Now who is the Kaba? Another question ni pé sáwọn Kaba kì í kú ni? Lo and behold, àwọn Kaba ò kì í kú. Ìdí tí wọ́n fi ń kú leléyìí jẹ́ n ṣàlàyé. Ó ní wípé to the best of my own understanding àwọn ex-presidents ní máa ń jẹ́ Kaba. Lójú wòye tèmi with my own calculation because nobody is more powerful than the ex-president. Torí president lórílẹ̀ lóróde, Yorùbá sì ni morílẹ̀ moróde kì í jẹun àwùjọ tì. Àwọn ni wọ́n mọ̀ fún tán mọ̀gbé, wọ́n ti control the country rí. Any president tí yóò bá sì jẹ́ yóò dé ọ̀dọ̀ wọn ní kọ̀ọ̀kan. Ẹ lọ wádìí ẹ̀ dáadáa. Ńgbà Bọ́lá Ahmed Tinubu fẹ́ contest, ṣé kò dọ́dọ̀ Babangida, ṣé kò consult Abdulsalami, ṣé kò consult Buhari, ṣé kò consult Goodluck Jonathan, ṣé kò dọ́dọ̀ Yakubu Gowon. There is no way yóò consult wọn because àwọn ló ṣẹ́kù lálágbára, kò tún sálágbára kankan mọ́ lórílẹ̀‐èdè ju àwọn ààrẹ lọ. Àwọn yẹn ni máa ń dúró gẹ́gẹ́ bí ìyá àgbà, ni máa ń dúró gẹ́gẹ́ bí àjẹ́ ládùúgbò. Àwọn làjẹ́ orílẹ̀‐èdè. Àtẹ̀bádẹ̀ wá wò ó yàtọ̀ sí Goodluck Jonathan kò sílẹ̀ tí ọ̀jagun rí láàrin wọn. So lọ́kàn tèmi bẹ́mi ṣe rò lójú wòye tèmi àwọn ex-president ni máa ń jẹ́ Kaba. Kí wá nìdí tí wọn kì í fi kú, kí nìdí tí wọn kì í fi tán? Ó ní pé báwọn kan ṣe ń kú làwọn kan ń kúrò lórí àlééfà náà ń darapọ̀ mọ́. So that is just the bitter truth. The order. Who gave? Senator Adam Oshimole shouted in the Senate. Everybody was making video about that. They say, who gave the order? They must bring the person to justice. Senator Godswill Akpabio. Adam Oshimole kàn fi ariwo ṣòfò lásán. Ta ló give order pé káwọn security yẹn kó ń bẹ̀ tán fi ráwọn ọmọ yẹn kó? Wọ́n l'Akpabio kan wò bí orí ẹran ni. Kíní yẹn ti kọjá agbára wọn, ó kọjá òye wọn.
má jiyàn dé láfáwódá, má jiyàn láfáwódá, wọn ò gbọ́dọ̀ jiyàn. Tinubu ò gbọ́dọ̀ jiyàn tán bá pàṣẹ fún. Ẹni tí ń wápò tàbí tí ẹ̀sẹ̀ ń bọ̀ ló lè pàṣẹ fún president tí ò ní gbọ́, kì í ṣẹni tó ti kú tó ti débẹ̀ rí, tó ti kú ń bẹ̀. Ní tí wọ́n sọ fún ni pé bá a ṣe bá nu, báwa náà ṣe fi síbẹ̀ nìyẹn. Wọ́n wá fún ní reference. Ọ̀ràn tí ìgbà báyìí tí mo wà lórí oyè, nǹkan báyìí tó ṣẹlẹ̀, kí ló dé tí mo fi gbà kí wọ́n ṣe? Kẹ́mi mi ọmọ bàbá lọ́nìí. Nígbà tí wọ́n dàgbà tó stage yẹn, tẹ́rù kú tún bà wọ́n. Àwọn olórí burúkú fẹ́ ju sáyé. Was here looking at him like movie. He cannot do anything. Who is that cabal that is making about you that I know and they can talk anyhow? Cannot talk. Who is that cabal? Who controls the cabal? Who owns the cabal? That Adam Shimon with all his money, at the end of the day, he cannot do anything. Who is the cabal? Who is controlling Nigeria? Now we have what we call service chiefs. The chief of army staff. Okay, service chief wa. Of air staff, the chief of naval staff, the inspector general of police, or maybe the chief of the bandit staff if we have another one. And we know that the overall is the chief of defense staff. Now, when you reach the time for them to take order, you reach the time for chief of army staff to give order, he go give excuse, in the fear. You reach the time of chief of naval staff to give order, in the fear. Now, mo nígbàgbọ́ pé majority wa náà máa ṣàkíyèsí láyé ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tí wọ́n ní wọ́n discover list àwọn tó ń sponsor Boko Haram. Ó tún nira fún government láti announce wọn. Ọ̀wá ní òsì kábàámbì kankan. Ó nira fún ìjọba, ó nira fún a whole president láti announce orúkọ wọn, láti gbókọ wọn síta. Wọ́n ẹ̀sẹ̀ ń sọ pé we've gotten their name, we will announce soon. Announce soon bó. Ǹjọ́ mo ti rí náà ní ti kéde ẹ̀ síta nítọ̀dọ̀ tèmi. Later ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa pè ní mọ̀ pé mi ìmọ̀ tí mo fi sọ síta, ẹ̀ bá ti tètè sọ̀rọ̀. Àjọ máa rọ̀ fún ẹ̀. Àwọn èèyàn ti kọ́kọ́ mọ̀ tí ń ṣẹlẹ̀ náà. Ká tó jọ máa bẹ̀rẹ̀ wa lábẹ́lé. It is the time of chief of air staff to give order, in the fear. It is the time of inspector general of police to give order, in the fear. Hey, that will never even do so. It is the time for the chief of defense staff to give order, in the fear. In the fear. Say, chief of defense staff was even saying, they are prodigal son, we are giving a son, they will come back, they will repent. Prodigal son. Now, is that not true? Ṣé kìí sòótọ́? Àwọn chief of defense staff ó ní prodigal son ń làwọn agbésùnmọ̀mí. Àwọn ọba wọn sọ̀rọ̀ wọn ó repent, wọ́n tọrọ àforíjì, ilẹ̀ fi ń gbọ́ repentant bandits, repentant Boko Haram. Àwọn ìwo ló fún wọn ní order wípé eléyìí tó bá ti repent o, inú àwọn ọlọ́pàá ni ẹ tún kó wọn sí, inú sọ́jà ni ẹ tún dà wọ́n mọ́. Ta ló fún wọn ládvice bẹ́ẹ̀? Ẹ ti rí pé agbára kan bẹ tí ń control orílẹ̀-èdè Nàìjíríà. Kò sáǹfààní fún orílẹ̀-èdè Nàìjíríà papọ̀ ju pé kí wọ́n pín yẹlẹyẹlẹ kí kálukú ọmọ bá tiẹ̀ lọ. Honestly. From chief of defense staff of Nigerian army, it is that man who says, in the fear. Why in the fear? Who in the fear? A whole general, the fear. He never do, because we will not say that the military could solve the problem of Nigeria. Allah, no go solve. During the time of Goodluck Jonathan, unlike other African presidents, typically a Nigerian president, who has all the power, when they were counting the election, Jonathan said he received call, threats of life, that he has to give up the election. Even though they would have killed him, president, the fear said they go kill him. Who won't kill president? That means he get person, we have past president in Nigeria. So that means any person who become Nigerian president is like SUG president, Student Union Government president. You know, as a SUG president, I mean, the people we have in Nigeria as president, they are SUG president. They don't have the power. I'm not here to mock them. I'm here to tell you something so that you pity them. So that you cry for your country, Nigeria. There must be a way out. Now, you could say, go Lord, if you're man, don't mind me, don't bring me, go grow. What about IBB? General Ibrahim Badamasi Babangida. During his book, when he was launching his book, he confessed
He said he annulled June 12 election because they threatened to kill him. Because if I now they go kill me. The whole IBB, the Baba, he said instead they fear cabal. Who be that cabal? Who won't threaten IBB? Nigerians, I don't know what they happen for this control. Me, I retired from the army voluntarily. I don't serve complete 35 years. I know why I live. Because I don't go seek this country as I don't want to continue again. Because I'm not serving Nigerian army. Now listen to me. The first lady, the present first lady, President Tinubu's wife, thanked the US for bombing terrorist location in Nigeria. Now, tẹ́ bá fojú inú wò dáadáa lóòótọ́, àmì ìtẹ́mi pẹ̀lú yín reason dáadáa. Ní December 25, orílẹ̀-èdè Amẹ́ríkà ju àdó olóró sí agbègbè kan Sókótó. Wọ́n láwọn fi pa àwọn onísùnmọ̀mí. Now, tí màá nìyí ń sọ ní pé Madam Olúrẹ̀mí Tinubu wá ń sọ fún orílẹ̀-èdè Amẹ́ríkà pé àwọn tó ń fẹ́ sí o. It means ààrẹ fúnra lára ẹ̀ kò lè ju àdó olóró sí àwọn onísùnmọ̀mí. Kò tó bẹ́ẹ̀. Bóyí ọ̀rọ̀ yẹn bá yé ẹ̀yin náà dáadáa. Kò tó bẹ́ẹ̀. Because kí ló dé tí ò lè tó ń gangan ò lè ṣe fúnra lára ẹ̀. Kílẹ̀ta ẹ̀sẹ̀ ń fi ọ̀yà sùn ká tó kù ládàá. Bí president tó bá sọ fáwọn iléeṣẹ́ ológun pé bẹ́ẹ̀ bá ti fojú kàn wọ́n ẹ̀yìn mọ́ pa wọ́n, àwọn èèyàn jáde lókè ọ̀yà wọ́n ní ẹ mọ́ pa wọ́n o, ẹ mọ́ pọ̀ mọ́ àwọn o, ọmọ líle ni wọ́n o, a lè fọwọ́ ọ̀tún bọ́ ọmọ wí ká fi tòsì fámọ́ra ni o, ẹ̀já pè wọ́n ká bá wọn sọ̀rọ̀ ntúbí nùbí ká béèrè kí ni wọ́n fẹ́, ká béèrè kí ni ń dùn wọ́n, ká béèrè tí wọ́n fẹ́ gbà, àwọn kan ó jáde lókè ọ̀yà bẹ́ẹ̀. In Sokoto, and she still went ahead to appeal that President Trump should come back and do more bombing, meaning Nigerian president self, get power to bomb terrorists in Nigeria. He doesn't have the power. President Tinubu is not weak. He's not weak. Of course you know. President Tinubu is in a place where he say, he just think saying go work, but when he reach here, because he say, I saw this place be, he no fit bomb. Who born him? President Tinubu no fit give order. He no fit. Don't mind all this what they do. That's when they go French, when they go Benin Republic, go carry the committee say na instruction they gave him. They gave him instruction. He cannot do it. He cannot do it. Okay, if he can do it in Benin Republic, why not he do it in Nigeria? Why not he do it in Nigeria? If he go in Benin Republic, look my eye. Use your brain logically. Don't be emotional about this. If President Tinubu can go to Benin Republic and bombard other country, why not he bomb in Nigeria? This is done too much. Let me leave it for. Wow. What a revealing secret. Oyeyemi pọ́jọ̀gbọ́n lẹ́yìn tí ń wò wá. Ó yé ń kọjá àlàyé tá tún lè ṣe lọ. Gbogbo àwọn eléyìí tá ń ṣe yìí, mo fọlọ́run búra láti pé ìwọ̀nba àwọn tó ní làákàyè ṣàkíyèsí ni o. So that you won't be able to be troubling yourself too much on this country. Ó ní yọrẹ lẹ́nu púpọ̀ lórí ọ̀rọ̀ Nàìjíríà. Why can we run Nigeria as one of those things? I do tell people, anybody tí bá ń pariwo lórí ọ̀rọ̀ Nigeria tí ń jiyàn lórí ọ̀rọ̀ president, nìkan ló dáa, kìnìkan ló dáa, kìnìkan ní ọ̀dá igbádógójì èrò wájà, oyè Nigeria ò yó nítọ̀hún, ẹ pé wọ́n ẹ jẹ́ ká bá sọ̀rọ̀. Àkàndá Ọ̀rọ̀ Awíkonko, before I can talk or I could talk about anything in life, do you know my first assignment? Màá kọ́kọ́ study kíní ọ̀hún dáadáa. Ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà, tí nǹkan bá wọ́, á wo kíni tó fi wọ́ bó ló ṣe wọ́. Mo study ẹ̀ lóríṣiríṣi ọ̀nà, kí ni solution? Ẹ rí pé ńgbà ọ̀rọ̀ Yorùbá nation, àjọ ń pariwo ni. Ńgbà tó yá mo wá padà, mo wá pé àwọn tó kù sákíyèsí. Kíní ọwọ́ kì bá ṣe ń ṣe lọ yìí. Ẹ já lo second thought. A lè fìjà gbà, a lè fìjà pín.
lórílẹ̀‐èdè Nàìjíríà mo ní mo ti study Nàìjíríà dáadáa. First thing ni pé mo kàwé débì kan tó ní n tí ó bá sí nínú constitution ẹ lè lò fẹ́ ní ọ̀dà kan ẹ lè lò fẹ́ ní country. N tí wọ́n sọ ni wípé òfin tó gbé orílẹ̀‐èdè yìí kalẹ̀ lélẹ̀ òfin tá à ń tẹ̀lé lélẹ̀ yìí. And that is the reason why we have Nigeria constitution. Àwa la search gbogbo Nigeria constitution àárí àyè referendum ń bẹ. Referendum dè lálá fẹ́ ṣe ká fi mọ̀ bóyá ókè o ṣé gbogbo Yorùbá lọ rẹ́dì pé ká kúrò lára Nàìjíríà referendum ni kò dẹ̀ sínú constitution wa. Kí wá la ṣe long process ni. That is àwọn House of Rep àwọn Senate wọ́n ẹ̀sẹ̀ debate lórí ẹ̀ ẹ jẹ́ á fi referendum sínú constitution wa tán bá fẹ́ amend ẹ̀ bí ó dá o bó bá di lọ́jọ́ kan ọjọ́ kan tá a rí ẹ̀yà kan tá a rí àwọn egun kan tí wọ́n ní ìbágbépọ̀ àti ìbáṣepọ̀ àwọn pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà kò méso rere jáde mọ́ wọ́n fẹ́ lọ káfààyè referendum lẹ̀. Àwọn tó kù bẹ̀rẹ̀ sí ní bú mi wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣépè fún mi wọ́n bẹ̀rẹ̀ sí ní pè mí lọ́lẹ̀ coward ọ̀dàlẹ̀ ẹ má bá sọ̀rọ̀ ẹ má ṣàṣírí fún mọ́ o. Mo wò wọ́n pé oyè ilé ayé ò ṣe yá àwọn èèyàn báyìí torí tí wọ́n jẹ torí tí wọ́n tà torí follower lórí social media torí subscribers lórí social media torí monetization. Gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní against wọ́n bẹ̀rẹ̀ sí ní kẹ́yìn bò mí ogun táwí pọ̀ gbogbo ọmọ Yorùbá they were calling me here and there. Mr. Awikonko, if you don't have interest in Yoruba nation, why can't you leave them? Let them do it. Ẹ̀yin ò lè ṣe nìyẹn, ẹ̀yin ẹ bọ́ sẹ́gbẹ́ kan, ẹ má bomi tútù sí wọn lọ́kàn náà ó, ẹ má ṣègbè ẹ má ṣàwo. Mi ò sọ̀rọ̀, mi ò dẹ̀dẹ̀ tẹ̀lé wọn mọ́. Torí pé once tèmi bá ti rí pé kò sójú ọ̀nà ibi tí mò ń rìn, má padà ń bẹ̀. Àsáàpù ni. Padà lójú ọ̀nà bẹ̀ mi tọ́jú ọ̀nà yẹn má lọ. Wọ́n ń pe December kìíní kan la máa gba Yorùbá nation mo ní kò sọ́nà ń bẹ̀. Ń bọ̀rọ̀ òṣèlú dẹ̀dẹ̀ tí Bọ́lá Tinubu dé mo ní tó ọmọ ẹni òṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kákólẹ̀ kẹ́sìdẹ̀ ọmọ ẹlòmíì ẹlẹ́yìí látẹ̀lé àtúndò èkó àtúntẹ̀lé Tinubu wọ́n ní tá a jẹ là ń wá káàkiri n kò tí ì jẹ nǹkan kan lára Tinubu látìgbà náà. Gbogbo àwọn tá a jọ ṣe ń gbà náà n kò tí ì dá iná bẹ̀ nìkan kan látìgbà tá a ti tàbújá dé títí dòní. Why? Mo wà fulfilled. Kí ni fulfillment mi? Ó ní pé mo tẹ̀lé èèyàn ó sì wọlé. Èmi kọ́ mo dìbò fún. Èmi kọ́ mo gbé débẹ̀. Ṣùgbọ́n mo fún support pé ẹni nìkan la máa lè approach láti tébù kéèsì olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Mo fọlọ́run búra. So now kí ni tí mo mú jáde ń bẹ̀? Gbogbo àwọn tó ṣépè fún mi ńgbà náà wọ́n ti wá ń pariwo Bọ́lá Tinubu ọ̀n lónìí. Kí ni tí mo fẹ́ mú jáde ńbẹ̀ ni pé mi máa kọ́kọ́ study nǹkan mo study ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Àkọ́kọ́ ni pé mẹ́tàlá Bọ́lá Ahmed Tinubu ò lè tún Nàìjíríà ṣe. Má expect too much from him wàá wà disappointed. Ilẹ̀ fi wà disappointed. Ilẹ̀ lómi fi ń ṣépè káàkiri lórí social media. Náà fi ń bú Tinubu yára ń díà because expectation yín ti pọ̀ jù lórí ó ti ga jù lórí ẹ̀ èmi ò expect nǹkan kan látọ̀dọ̀ ẹ̀ ní ó jẹ́ kó rí bákan bákan lọ́dọ̀ mi. Lo and behold arajọ ni gbogbo wa ni mo fọlọ́n búra ara gan tún lè fẹ́ ní èmi gan ju majority àwọn tí ń pariwo lọ but I won't show it torí mo study situation life ń gbé kí nǹkan tó dáa yóò kọ́kọ́ bàjẹ́ àti pé tí nǹkan bá ti bàjẹ́ kọjá àlà kẹ́ ẹ tó rí tún ṣe yóò gba sùúrù àtọgbọ́n bẹ́ẹ̀ bá da léwó nìsín if care is not taken ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ padà láti foundation ni because tẹ bá ń pàṣẹ lọ ńgbà tẹ bá tún bá débì kan lẹ́wọ̀ pé ẹ dẹ̀ ṣe mistake o ó dẹ̀ yẹ kẹ́ ẹ kúkú wó palẹ̀ gan block mélòó lẹ́wà fi bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tẹ́ ẹ kúkú ṣe tán n tó ń ṣẹlẹ̀ pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu nù ká ní Bọ́lá Tinubu tó ṣe gómìnà ìpínlẹ̀ Èkó ní Bọ́lá Tinubu tá a tètè ráàyè rọ́wọ́ Àbújá Nàìjíríà ò tí ì ní bàjẹ́ tó báyìí ọdún 7 Buhari òun ó fi polúkúrú musu gbogbo nǹkan ni
ibi tí problem wà ti bẹ̀rẹ̀ nu because nonchalant attitude ní Buhari fi ṣèjọba ọdún mẹ́jọ. He doesn't know anything, he doesn't care about anything. Gbogbo nǹkan bá ti gbé wájú ẹ̀ náà lọ́dà, ntẹ́ bá ti lọ́dà ọ̀dà, ntẹ́ bá ti ní ọ̀dà kò dá. So that is the reason why tá a fi níṣòro lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí. Now majority wa tí ò wá study life a máa argue pẹ̀lú ara wa. Peter Obi ni, Atiku ni, Ìgbàdógójì èrò wájà, Tinubu ni, meanwhile kò sí kankan nínú wọn tó dáa. Ṣùgbọ́n Yorùbá ní tá a bá mú sàkọ̀tún tá a mú sàkòsì ìsàkúsà náà ni ó kù ń bẹ̀. Wọ́n wá níbi tá a bá máa jẹ ọ̀bá sí ní tá a bá rí ńlẹ̀ lókù tá a jẹ. Bọ́lá Ahmed Tinubu la rí ńlẹ̀. Ká ní bó ṣe wù wá ni ká la rọ́lọ́gbọ́n ọmọ kan tó jẹ́ ọ̀dọ́ tó kúnjú òṣùwọ̀n. Bọ̀lú àǹbì o ẹ̀yin ọ̀dọ́ náà ò tó ní support ẹ̀ tó ní dìbò fún torí kò ní fún yín lówó. So mo máa ń sọ fáwọn èèyàn as far back as 2008 irọ́ 2018 ń pé tẹ bá fẹ́ kí Nàìjíríà ó dáa ó di ọjọ́ tẹ bá stop láti máa gbowó lọ́wọ́ olóṣèlú. Ìgbà náà lẹ tó ní hope ni mo pé yìí sọ pé tí Nàìjíríà ó dáa o. Ìgbà náà ni hope tó wà wípé orílẹ̀-èdè yìí máa dáa lọ́la. Bọ̀tọ̀ olóṣèlú wá ó fún ọ lówó ọgbà àbí kó tó dìbò kọ́kọ́ tẹ́wọ́ gbowó ná ó ti gbowó ọjà rẹ̀ ọjà lọ́ta ó ti gbowó ẹ̀ kò yẹ kó complain mọ́ kò sépè tẹ́ fẹ́ ṣe fólóṣèlú yẹn kò lè mú láéláé. So torí pa wá study Nàìjíríà kò túmọ̀ sí pa gbọ́dọ̀ ní lọ́kàn pé kò ní dáa. Torí pa afẹ́ kó léde Yorùbá ó yẹ jáde lára Nàìjíríà. Torí pa kì í ṣe ara kan náà, torí pa kì í ṣẹ̀jẹ̀ kan náà, torí pa kì í ṣẹ̀yà kan náà, torí pa ṣe ẹ̀sìn kan náà. Ẹ mọ́ mind mi o, pa àwọn kan join Christian àwọn kan join Muslim, ẹ̀sìn ara wọn wọ́n ń ṣe. Because ẹ̀sìn méjèèjì kò help wa láti bí síbẹ̀ yẹn. Ẹ foríjì mi o ẹ̀yin Christian, ẹ foríjì mi ẹ̀yin Muslim. Ẹ̀sìn méjèèjì sẹ́ kò ràn wá lọ́wọ́ níbi kankan. Ó ń fi kún yà àti ìpọ́njú wa ayé wa ni. Kò help wa. Kí làwọn àfáà ń jẹ? Kí ni iṣẹ́ wọn tó ń jẹ? Kí ni iṣẹ́ pásítọ̀? Kí wọ́n ń jẹ? Kò help wa. Ẹ sọ̀rọ̀ àdúrà tá a ti gbà Nàìjíríà. Ìwọ́nú ẹ̀ lọ́gbà. Ẹ má jà lọ bẹ̀ o. So ọ̀rọ̀ lórí àwọn kàbá Bọ́lá Tinubu náà sì gbọ́n ṣùgbọ́n àwọn kankan ń bẹ tí Bọ́lá Ahmed Tinubu lè ṣe ṣùgbọ́n tí ó bá kù gẹ́ngẹ́rẹ́ kó kú lórí àlééfà kò gbọ́dọ̀ gbìyànjú ẹ̀. Àkàndá ọ̀rọ̀ àwọn kòǹkó ọmọ kékeré ni mí lóòótọ́ ṣùgbọ́n mo gbìyànjú láti ṣe àwọn ìwádìí tó pọ̀. Ẹ rí pé ńgbà Yorùbá Nation fúnra mi mo jáde wípé nínú ìlú bíi 15 tí wọ́n pín orílẹ̀-èdè kan ṣoṣo ní ó fi jà pín ìyẹn náà ni Soviet Union tá a mọ̀ sí USSR. Àwọn 14 tó kù ogun ni wọ́n fi pín. Ẹ wá wò ó tán bá fogun pín kì í bẹ́tà fáwọn méjèèjì. Apá kan ó rù sókè apá kan ó lọlẹ̀ pátápátá. Ẹ mú North Korea àti South Korea ẹ fi wọ́n ṣàkàwé. Ẹ mú Sudan àti South Sudan ẹ fi wọ́n ṣàkàwé. Àtoríṣiríṣi orílẹ̀-èdè bẹ́ẹ̀ tí wọ́n fìjà pín tán fìjà lọ. Kì í san mọ́nà fáwọn méjèèjì papọ̀. Orílẹ̀-èdè Nàìjíríà ò dẹ̀ lè jà. Èmi náà mo jáde mo sọ pé mo study Nàìjíríà dáadáa mo rí pa àlè jà mọ́. Ńbo la fẹ́ fi ṣe meeting point? Ńbo láti jà? Ó lè kú ìjà ọ̀rẹ́. Inú igbó wọn fọ́dọ́ rẹ̀ ń jò ní. Kò tí ì sí ti ń jọ́ kadà. Kò tí ì sí ti ń jò fosùn. Kò tí ì sóhosù. Kò tí ì sí gbógbí. Kò tí ì sáwọn ìlú tí ń bẹ lójú ọ̀nà. Ọ̀rẹ́ ò tí ì tóbi tó bó ṣe wà ìwọ̀n ò tí ì ní bíríìjì. Sọ́rẹ́ lè gbà kan fo bọ́ǹbù já bíríìjì àwọn.
ṣébìín ni ó wàá gbà kéèyàn kan gbógun kọjá nílùú àwọn wọn kọ́lé ohun gíláàsì rẹpẹtẹ oríṣiríṣi báǹkì lójú ọ̀nà oríṣiríṣi kọ́ńpínì oríṣiríṣi mansion ẹnìkan wàá gbà kẹwàá kógun wọnú ìlú òun. ẹni tí ń kógun bọ̀ láti nọ́ọ̀tì níbo ni ó kógun bọ̀ gbà wọlé Yorùbá ṣé Kogi ni ó ti dúró ni àbí yóò kọjá Kogi sínú Èkìtì kí náà fẹ́ gbé wá. God bless you Mr. Say Meg Rotimi, God bless you sir mi ní wáyé tí sir God bless you sir. ṣé Kogi ló ń tọ̀ wọ́n ti dúró ta ni ó gbógun wọ̀lú Ìbàdàn látòkè Ọya tàbí láti ilẹ̀ Yíbò bó bá gbógun wọ̀lú Ìbàdàn bó ló ṣe jáde bó bá dúró sí Ìwó ròdù ọmọ tí yóò ná wa ni kò ju ó dọ̀pù lọ á do dọ̀pù lẹ̀ lásán ni ọ̀nà tó ọ̀nà géètì tán bá ti páàkì tírélà kan sójú ọ̀nà ń bẹ̀ àtọ̀nà tó wà wò àtọ̀nà tó lọ tírélà kọ̀ọ̀kan kan fi dábù ẹ̀ ọ̀nà tẹ́ fi gun bíríìjì lọ sọ́nà Ìbàdàn tírélà kan ń bẹ̀ ń ọ̀nà tẹ́ fi sọ̀kalẹ̀ láti bíríìjì ọ̀nà Ìbàdàn tírélà kan ń bẹ̀ ń ọ̀nà tó lọ sọ́nà Ifẹ̀ tírélà kan ń bẹ̀ ń ọ̀nà tó tọ̀nà Ifẹ̀ wá tírélà kan ń bẹ̀ ń ọ̀nà tó lọ ọ̀nà Ìwó tírélà kan ń bẹ̀ ọ̀nà tá fi gun bíríìjì máa lọ sọ́nà Ọ̀jọ́ tírélà kan ń bẹ̀ ń ọ̀nà tá fi sọ̀kalẹ̀ láti bẹ̀ tírélà kan ń bẹ̀ ká máa wu ẹni tó kógun wá bí ó ṣe ráàyè lọ bí ó ṣe escape jáde kúrò ń bẹ̀ mo rí i pé àlejò ẹ lọ bèrè lọ́wọ́ àwọn ará Lẹ́kì Àtàjà ṣé wọ́n lè gbà kógun ọwọ́dọ̀ àwọn níbi tẹ́ ẹ ti máa rí ilé 1 billion naira ilé 2 billion naira ilé 3 billion naira mansions lóríṣiríṣi tó jẹ́ pé ògèdè àdó olóró kan péré yóò jẹ́ túútú yóò sọ deruku lásán they will never pray for war. ntọ́ bá wá rí ntọ́ ṣẹlẹ̀ sí Iran tó ṣẹlẹ̀ sí Syria tó ṣẹlẹ̀ sí Lebanon tó wo ọwọ́ kékeré tó ra bà wọ́n Qatar tó wo ìjà Israel àti Palestine lórí Hamas ó ń tọ̀hún ẹni tó wo ìjà Russia àti Ukraine kò ní sọ pé kógun ọ wá mo ní Nàìjíríà ò lè jà àti yọlẹ́ gbogbo a fẹ́ gun car tó nice a fẹ́ sùn nínú ilé tó make sense sẹ́mi lẹ́sọ̀ pé kí n wá gbébọn lọ́la ní ìsìn tí wà dá yín lóhùn àbọ́lọ́ ń fẹ́ kọ̀ yín ni ìbéèrè tí ń béèrè lọ́wọ́ yín ní pé sọ́wọ́ ń rò ẹ̀yìn gangan ni wọ́n ní kẹ́yìn ọmọ jà gbogbo alárọ̀ ọmọ wa lọ léèwé afẹ́ kan di doctor kan di lawyer kan di engineer kan di nǹkan kan ta ni ó wà gbé K47 lọ́mọ tiẹ̀ lọ́wọ́ pé kò ń sọ lójú ogun ayé ti kó ní gbogbo yẹn lọ́jẹ̀ ń wo wípé ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pínpín a lè fi jà pín nǹkan ẹyọ kan tá a lè fi pín òun náà ni referendum mo advice yín gbà náà ẹ̀gbà ni mo láwọn olóṣèlú ń wá ipò òṣèlú ní moment yẹn ẹ já negotiate pẹ̀lú wọn ẹ̀yin tẹ́ fẹ́ lọ sí Senate a fẹ́ nǹkan méjì lọ́wọ́ yín ẹ má fún wa lówó ẹ tọ́jú owó yín a fẹ́ kẹ́ bá wa fi referendum sínú constitution Nàìjíríà wọ́n tó fẹ́ lọ House of Rep a fẹ́ kẹ́ bá wa fi referendum sínú constitution Nàìjíríà torí tí ó bá pé wa mọ́ ká lè sọ pà ń lọ kò sẹ́ni tó dáǹgbà náà kálukú ń tẹ́wọ́ gbowó ní 5,000 10,000 ṣé ẹ̀ tí ì ná tán nígbà náà wọ́n ti kó mi ìdè báyìí election tó ń bọ̀ 2027 wọ́n ó tún fún yín lówó ẹ̀ tún gbà á ẹ̀ tún jẹ̀yẹ̀ ẹ̀fọ́dún mẹ́rin ẹ̀ máa complain ẹ̀ máa ṣépè fún Tinubu wọ́n fáwọn governors lówó rọ̀gùnrọ̀gùn kò yọ sí wa lára ń state kò dẹ̀ lè yọ sí wa lára ń state torí pé governor kọ́ ni ó bọ̀ wa nǹkan amáyédẹrùn ní gómìnà ó fowó ìlú ṣe nǹkan amáyédẹrùn mélòó la wá ń rí nínú ìlú but still ọdún mẹ́rin gómìnà ń wá gómìnà ń lọ ọdún mẹ́rin sẹ́nítọ̀ ń wá sẹ́nítọ̀ ń lọ House of Rep member ń wá wọ́n ń lọ alága ìjọba àbílẹ̀ gan wá wọ́n ń lọ èmi ò lágbára láti stop wọn ẹ̀yin náà ò lágbára láti stop wọn á kàn mọ́ complain lórí social media náà ni táwa ni kàbá ta ló ń pàṣẹ kí wọ́n lọ jíyàn gbé àwọn wo ni ń kó èrè lítíọ̀mù nínú Old Ọ̀yọ́ National Park àwọn wo ló ní ká máa jíyàn gbé káàkiri
tí wọ́n wá fi sọ́ di iṣẹ́. Ṣé gbogbo àwọn nǹkan yìí máa dópin àbí ò ní dópin? Ọjọ́ wo ni ó dópin, ọ̀nà wo ni ó gbà dópin? Ẹ̀yin ọ̀mọ èmi náà mọ̀ á ti wà nú ọkọ̀ Nàìjíríà. Báyọ̀ Adégbóyèga of blessed memory, ọkọ̀ olórin jò ní ọkọ̀ Nàìjíríà mọ̀rẹ́ lójú agbami, ta ni yóò tu ọkọ̀ yìí dé èbúté ayọ̀? Ó wá tún kọ lórin òdòdó ní gborílẹ̀-èdè léèké, ká fìmọ̀ ṣọ̀kan kájọ gbogbo ilẹ̀ yìí ga. A lè fìmọ̀ ṣọ̀kan Nàìjíríà pé káwúsá, Fúlàní, Yorùbá, Ìgbò, Niger Delta kan fìmọ̀ ṣọ̀kan, kò possible. Òdòdó ní gborílẹ̀-èdè léèké, ká fìmọ̀ ṣọ̀kan kájọ gbogbo ilẹ̀ yìí ga, nínú ẹbí mi, níbi iṣẹ́ mi àti lórílẹ̀-èdè mi, alátúnṣe ni mo fẹ́ jẹ́. Nàìjíríà ń mọ wá ìlọsíwájú rẹ. Gbogbo àwọn tá a wà lọ síwájú Nàìjíríà, sáwà gan lọ wájú báyìí. Gbogbo ìṣòro tó ń dojú kọ Nàìjíríà, èmi ṣèbó bọ́ sábẹ́ ìsọ̀rí mẹ́ta o. Gbogbo ìṣòro tó ń dojú kọ Nàìjíríà, mo ṣèbó bọ́ sábẹ́ ìsọ̀rí mẹ́ta o. Àìṣòdodo, ẹlẹ́yàmẹ̀yà pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn, àwọn ló ń yọ wá lẹ́nu. Orílẹ̀-èdè tọ́lọ́run dá ní afúnni, nípa ìṣòdodo wọ́n ti sọ wá dàtọrọ jẹ. Ọ̀rọ̀ tó yẹ ká pín díẹ̀díẹ̀ kó kárí, mo ṣe báwọn èèyàn díẹ̀ o, wọ́n ti fọ̀nìrú gbẹ́sẹ̀ lé. Ọgbọ́n ń bẹ lórí, ìwé ẹ̀rí ń bẹ lọ́wọ́, okun ń bẹ lára, a ò mọ̀ ríṣẹ́ fi ṣe. Múra múra ọ̀rẹ́ kó torílẹ̀ èdè rẹ ṣe o. Múra 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 ọ̀gá kó torílẹ̀ èdè rẹ ṣe o. Ohun àfoníṣe ìtàn bó dọ́là, ohun àfoníṣe ìtàn bó bá dọ́là o. Ṣé eré kàròyìn rẹ sí rere. Àwọn tó ṣe eré àrántí wọn sí rere gan mọ́. Kọ́ lọ́n ṣàánú wa ní Nàìjíríà. Àkàndọ̀rọ̀ Awíkóńkó bá wí tòní tọ̀la, kẹ́ni mọ́ ní òní torí ẹ̀kọ́ jáwọ́ o. A nílé iṣẹ́ ológun apẹ̀rẹ̀ one giant of Africa. A ń ṣẹ̀ṣẹ̀ nílò ìrànlọ́wọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà kọ́kọ́ mọ ogun ránṣẹ́. Ṣé nǹkan ò tí mọ̀ ṣe wá? Ńbo la giant sí? Libya ò ránṣẹ́ ogun, ò ránṣẹ́ ìrànlọ́wọ́ sí Amẹ́ríkà. Côte d'Ivoire ò ránṣẹ́ ìrànlọ́wọ́ sí wọn o. Benin Republic ilẹ̀ ńlẹ̀ ń bẹ ò ránṣẹ́ ìrànlọ́wọ́. Niger kò ránṣẹ́ ìrànlọ́wọ́, Cameroon ò ránṣẹ́ ìrànlọ́wọ́, Nàìjíríà ní ránṣẹ́ ìrànlọ́wọ́ káàkiri kí wọ́n tó lè ṣẹ́gun àwọn onísùnmọ̀mí. So oríṣiríṣi èèyàn ní ń jẹun lábẹ́ ìgbésùnmọ̀mí àti ìjínigbé. Àwọn ọmọ tí wọ́n jí kó ní oríire local government, àwọn ọmọ 39 àti olùkọ́ 6 tá a sì ń wá látọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026. Àti rí wọn o, àti ìgbúrò wọn o, àmọ́ bí wọ́n wà pàtó, àti ìmọ̀jọ́ tá a rí wọn, àti ẹ̀mọ̀ bọ́yá rí wọn. Jésù Olúwa wa. Tekbir, Allahu Akbar. Àwọn olórùmọ̀ ò ní fi wá sílẹ̀ o. Orun ayọ̀ lẹ́sùn o, ànítójú òun dójú kó o. Sọ yẹ kí n gbà pè ṣá. Bọ́yá ara àwọn tó mọ kàbá. Ìṣẹ́jú méjì péré. +234 915 147 9599. +234 915 147 9599 àti +234 904 851 9362 +234 904 851 9362. Bóyá a rí àwọn tí wọ́n mọ kàbá tí wọ́n lè sọ fún wa. Hello sir. Hello sir. Bọ́lá Tinubu gan ẹ mọ̀ ẹ́ pé kàbá ló wà. Hello, ṣé ń gbọ́ mi? Mo wà pẹ̀lú yín sir. Nígbà tí kò tí ì sí lórí oyè, ṣé mọ̀ ẹ́ pé wọ́n dànù sẹ́gbẹ́ kan nígbà yẹn. Bẹ́ẹ̀ni. Àwọn kàbá yẹn sẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ pé òun náà wọ́n rí ẹrẹ̀ tó ń bá fi lè sọ̀rọ̀ rẹ́ wọ́n á pa òun kò yá sọ̀rọ̀ mọ́ ní gbogbo ìgbà yẹn.
odidi ọdún mẹ́ta ní Buhari ò fi yọjú sí. wọ́n dẹ̀ ló ran Buhari lọ́wọ́. bẹ́ẹ̀ni. so ó mọ̀ wípé wọ́n ti máa ń gbọ́dọ̀ fún respect wọn torí kò fẹ́ kú. ó fẹ́ kí iṣẹ́ tó ń ṣe kó tó lè sẹ́ pò ń dá wọn lóhùn ni. ó dẹ̀ ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yẹn àwọn nọ́ọ̀tì gan ti ń pariwo wọ́n ti rí gbogbo nǹkan tó ṣe kó fẹ́ pín Nàìjíríà ni. gbogbo regional kìíní tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ó máa fi nǹkan tó máa pín Nàìjíríà gbẹ̀yìn nìyẹn. àwa Yorùbá ní ká fún ní support ta lè fún ká ìjẹ́ kó wọlé fún presidency ẹ̀. tí wọ́n bá fi lè dá ẹrù àwọn sójà àwọn àgbàjọba àwọn Boko Haram dẹ̀ ló kún lánìí presently gbogbo àwọn tó ṣe pé wọ́n fún ní kíní amnesty wípé repentant Boko Haram 40% tí armed forces wa Boko Haram ni wọ́n 40% títí ẹwọ bá ṣe pa bó ṣe ń pa gbogbo àwọn top military officers ẹwọ bó ṣe ń pa wọ́n àwọn military officers gbọ́n mọ̀ pé Boko Haram ti pọ̀ lábẹ́ wọn jù so gbogbo wọn fíà wọn ò lè sọ̀rọ̀ so àwa ní ká jẹ́ kó rí wa pé ká jẹ́ kí Bọ́lá Tinubu parí gbogbo iṣẹ́ fẹ́ ṣe kó pín wa ìyẹn la lè fi bọ́ lọ́wọ́ wọn. nǹkan tí mo lè sọ ni orúkọ mi ní James ọlẹ́ni láti láti Chicago. God bless you, Baba. Yes. +234 915 147 9599 +234 915 147 9599 àti +234 you are already introduced Kaba to us. +234 904 851 9362 +234 904 851 9362 àti +234 915 147 9599 nọ́mbà àtẹ láǹfààní àti pè sínú wọn bóyá ṣe káwọn èèyàn fẹ́ pè mọ ẹ̀sẹ̀ tán fóònù eléyìí ni ẹ má bínú mọ ẹ̀sẹ̀ tán táàbù yìí ni ẹ má bínú wọ́n ẹ̀sẹ̀ ń fogún ọdún lóòdù tí n bá offline nísìnyí kọ́ọ̀lù ọ̀ máa wọlé. Mr. Rotimi, God bless you, sir. Mi ní wáyé tí o. Madam Ibukun Elizabeth, God bless you, ma. Mi ò ní wáyé tí ma. Why don't Yorubas want to declare Yoruba nation? They cannot declare Yoruba nation, sir. Treasonable felony ni wọ́n ń pè é. Ẹ̀ntàn bá gbámú. Kéèsì tí wọn ò kí ń gba lọ́yà fún ni, sir. Because federal government lè ń bá jagun wọn ò kì í yọ orílẹ̀-èdè kan kúrò nínú orílẹ̀-èdè kan àfi tẹ́ bá rẹ́dì láti jà ǹdẹ̀rù pa rẹ́dì láti jà so tẹ́ bá ti rẹ́dì láti jà ẹ má declare Yorùbá nation bó ṣe wà nú òfin tó ń fi gbé olúwa rẹ̀ kò ní bọ́m̀bẹ́ o ń tọ́ yóò máa jẹ wà lọ́gbà ẹ̀wọ̀n ni o mi ò dẹ̀ ní pé mi sí ń bẹ̀ o gbogbo yín náà lè mọ tó ṣẹlẹ̀ sẹ́yìn o gbogbo àwọn tó béèrè fún Biafra nkankan gbogbo wọn bẹ láti mọ́lé nísìn orí ló kó Sunday Igboho yọ o àpariwo ńgbà náà ọ̀dàlẹ̀ lẹ́ ń pè wá o ọ̀dàlẹ̀ gbogbo yín ń pè wá o àwọn kò ń pè ọ̀dàlẹ̀ ní kíní kankankan ẹni Yorùbá lẹ́yìn tó mọ ibi tọ́rọ̀ yọrí sí gangan lọ̀tá ọlọ́rọ̀ àwa tá ẹni tó wẹjúlẹ̀ rù ń bà àwa la rí pé kíní ọ̀lọ́ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ṣe gbé ikọ́ la ṣe gbé o wọ́n ní rọ́ ni come on get out ọ̀dàlẹ̀ ní ọjọ́ ẹ sá fún o ẹ bẹ̀rù ẹ o ẹ má sùn mọ́ o mo ní mo gbọ́ mo yà mẹ̀lẹ́ ń bẹ̀ ẹ̀kúlé ojó ni wọ́n ru òkú akẹ́ gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó sọ nǹkan ló máa mọ tí wọ́n tó bọ́ lọ́wọ́ wọn. The former Soviet Union divided into 13 countries yes with fight ń bọ̀ wọ́n ti jà wọ́n jókòó round the table ni ẹ ṣe research yín dáadáa Soviet Union ọjà tàná bá jà tàná fèsì bó ni wọ́n ṣe jàjà wọn wọ́n jókòó yí tábìlì po ni o lóòótọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà wà nínú àwọn tó pín wọn torí Soviet Union lágbára gan o combination wọn yẹn báàdì gan bó ṣe yẹ kí combination Nàìjíríà ó báàdì nìyẹn bọ̀ tèdè wa ò yéra wa àgbọ́ra wa yé ambition wo de bára wa mú problem ta ní nìyẹn ntẹ́yà Ìgbò ń fẹ́ kọ́ ni àwọn Òrùbó ń fẹ́
ntí rògbò ń fẹ́ kọ́ ni tífí ń fẹ́ ntí tífí ń fẹ́ kọ́ ni Niger Delta ń fẹ́ ntáwọn méjèèjì ń fẹ́ kọ́ ni Yorùbá ń fẹ́ ntí Yorùbá ń fẹ́ kọ́ ni kọ́lọ́kan Haúsá nkọ́lọ́kan ọmọ Fúlàní. They didn't fight. Àwọn nìkan ló settle amicably náà jókòó yí tábìlì po wọ́n dẹ̀ sá síbi 13 àbí 15 mi má gbàgbé wọ́n sá kélekèle Amẹ́ríkà lọ fọ́ ká wọ́n rí gbé báwọn kìíní ṣe ń lọ yìí tán bá wà lẹ́yọ kan wọ́n máa threaten wa lọ́jọ́ iwájú Amẹ́ríkà ń fọ̀ sí nǹkan wọ́n ń rọ́jọ́ iwájú nǹkan sílẹ̀. Amẹ́ríkà ọ̀dẹ̀ fẹ́ lù tó máa lágbára jà wọ́n lọ wọ́n fẹ́ tó fẹ́ lé wọn kúrò ní number 1 tán wà yẹn China dúró lé wọn lọ́rùn ni China dúró tìkanra China ni ò ṣe tọ́ lórílẹ̀‐èdè bọ́n ṣe wà wọ́n di àwọn o wọn ò ní kọ́kọ́ sọ̀kò àkọ́kọ́ bọ̀ wọ́n ń dúró dẹni tí ó kọ́kọ́ sọ̀kò sí wọn lórílẹ̀‐èdè China bọ́n ṣe wà yẹn anything wọ́n ní ju every orílẹ̀‐èdè lọ wọ́n lọ́mọ ogun da Amẹ́ríkà lọ wọ́n ní nǹkan ìjà ogun da Amẹ́ríkà lọ wọ́n ní population da Amẹ́ríkà lọ ṣùgbọ́n wọn ní kọ́kọ́ ju òkò àkọ́kọ́. Mr. Ademola Oguntade, God bless you sir mi ní wáyé tì sir ṣùgbọ́n China ò ní kọ́kọ́ sọ òkò àkọ́kọ́ wọ́n ń wẹ́n tí ọ̀kọ́kọ́ sọ táwọn wà dá padà fún kódà ẹ̀bùn tó ń káànú so ajá ń sábà ẹkùn náà ń sábà ajá ni Amẹ́ríkà kì í tọ́ wọn wọn ò dẹ̀ fẹ́ tọ́ wọn so orílẹ̀-èdè Nàìjíríà wà complicated àwọn olórí burúkú tí ń jó tí ń so lórí fún wa àwọn gangan ò fẹ́ ká pín problem ta nínú orílẹ̀-èdè Nàìjíríà lè pín lọ́la ọlọ́run nítùbí nùbí tá níjà o Nàìjíríà lè pín lọ́la ọ̀nà wo ni ó fi pín gbogbo àwọn senate wa tá ní ní South West kí wọ́n jókòó lé kán má lọ sí chamber mọ́ gbogbo àwọn House of Rep member wa kí wọ́n jókòó lé kán má lọ sí chamber mọ́ wàláì Nàìjíríà máa pín. so wọ́n kàn béèrè lọ́wọ́ ni sẹ́nitọ́ lágbájá ọ̀nàrẹ́bù kínní kan kí ló dé tẹ̀ wá pàdé àwọn èèyàn wa sọ pé ká má wà mọ́ wọ́n láwọn ò nígbàgbọ́ nu Nàìjíríà mọ́ lo and behold Nàìjíríà máa pín wọ́n á sí tried wọ́n ò lè mọ dájọba sí láàyè ara wọn kí wọ́n mọ́ involve ẹ̀yà odidi ẹ̀yà kan Nàìjíríà lè pín tí gbogbo ẹ̀yà Ìgbò gbogbo àwọn sẹ́nétọ̀ wọn reality ni tí gbogbo àwọn sẹ́nétọ̀ wọn ò bá lọ chamber gbogbo àwọn House of Rep member wọn ò bá lọ chamber but lo and behold ibi táwọn olórí burúkú ti kówó jẹnu tí wọ́n ti máa gbowó tí wọ́n ò ṣiṣẹ́ fún we dey stop going there láíláí wọ́n ti ń jà fún upcoming election ní east ní west ní south ní north everywhere ní poster ti ń kún káàkiri nísìnyí wọn ò tí ì parí iṣẹ́ ọdún mẹ́rin tán láwọn ń ṣe o míwọ ọdún mẹ́rin náà ló wà nínú constitution ọdún 3 ni wọ́n ń ṣe because after 3 years wọ́n ti bẹ̀rẹ̀ election next year tán bá dẹ̀ ti bẹ̀rẹ̀ election next year àwọn àṣẹ nǹkan kan mọ́ fún dídí ọdún kan tó kù gbogbo gọ́vnọ̀ tó fẹ́ sọdún kan tó fẹ́ lọ second term ọdún 3 péré náà máa ṣe after 3 years wọ́n ti bẹ̀rẹ̀ campaign for another 4 years odidi ọdún kan náà fi máa sáré káàkiri ṣe consultation ṣe advert ṣe nǹkan ṣe campaign so ọlọ́run nínú àánú ẹ̀ ní yọ ràn ìran káàró òjìrè lọ́wọ́ o ọ̀nà tá a fi lè pín kò lára Nàìjíríà pọ̀ gan now àwọn nǹkan kan tí mi ìfẹ́ ká máa discuss púpọ̀ lórí social media ní ọ̀rọ̀ bóyá tinú ó fẹ́ pín Nàìjíríà bí nǹkan ń fẹ́ ká máa discuss ẹ̀ rẹpẹtẹ ká mọ̀ hámà lórí ẹ̀ káwọn ẹ̀yà tó kù ọmọ tají lórí ẹ̀ but reality ni kò ní pín outrightly ṣùgbọ́n possibly ó ṣeéṣe kó dá wa padà sí regional government that can never happen Mr. Wikonko you and I know this ó lè náà ní reality ni sa kò lè ṣẹlẹ̀ torí bẹ́ẹ̀ wọ́n ti ń buta ibẹ̀ ni wọ́n rí gẹ́gẹ́ bí retirement house wọn so wọ́n lè stop láti máa lọ reason tí náà Nàìjíríà ò fi lè pín ní tùbí nùbí nìyẹn reason that fi lè pín nù ṣùgbọ́n tí máàlù yìí bá lè dá wa padà sí regional government tánọ́dá gọ́ọ̀mẹ̀ntì dé tá àgbà fún láti tún change ẹ̀ kúrò àti múra láti pín nìyẹn and lo and behold regional government
pẹ̀lú ìwádìí mi a máa maintain ẹ̀ as long as like 30 years 40 years 50 years ká tó ronú pa fẹ́ pín outright ká tó ronú pa fẹ́ pín Nàìjíríà because bó ṣe wà lọ́kàn àwọn èèyàn ó wà ní haste ó wà ní kíákíá bíi ká rí ní generation wa yìí lójú ayé wa kò possible sa o wọ́n bá pín Nàìjíríà lọ́la gbogbo ọmọ Yorùbá ó para wa tán o ẹ̀kọ́ lẹ̀kẹ́ orúkọ ọ̀kẹ́ forúkọ mi báàkì ẹ̀ pé tán bá pín Nàìjíríà lọ́la Yorùbá ó para wọn tán ogun abẹ́lé ọ̀sẹ̀lẹ̀ ńlẹ̀ Yorùbá ogun wọ́n bẹ̀rẹ̀ láti ibi tá a fẹ́ gbé capital sí yes ogun wọ́n bẹ̀rẹ̀ ń bí ẹ tí ó jẹ president àkọ́kọ́ ogun wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ oríṣiríṣi nǹkan láfi jà àwọn ará Èkó lè sọ pé àwọn ò bá àwa tó kù lọ àwọn wọn sì ní seaport àwọn wọn ní airport lọ́dọ̀ gbogbo tí ó jẹ́ kí Nàìjíríà ò pín nìyẹn bó bá jẹ́ ọmọ Yíbò ló ní seaport àti airport wọ́n ti lọ tipẹ́tipẹ́ mo fọlọ́n búra gbogbo tí wọ́n fi jà pátápátá wọ́n ti kọ́ ikú wọlé látòrí omi wọ́n ti kó wọlé látòrí òfurufú tó dá wọn lọ ní international airport international seaport tipẹ́tipẹ́ ọmọ ẹ̀yà Ìgbò ti lọ tó bá jẹ́ Haúsá Fúlàní ló ní seaport àti airport wọ́n ti lọ tipẹ́tipẹ́ Yorùbá diplomacy kọlọmọjọ ọpá yín dànù ẹ like follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV àtOnídèmọdé TV fOnídèmọdé game show ẹni nǹkan pàtàkì tẹfẹ kájọ sọ ẹjá sọ lórí WhatsApp +234 904 851 9362. òun náà ni only China will never participate in taking war to another country láíláí China will never throw the first stone no they will never but they are expecting you to throw yours and they will now read wọ́n wá dá ọ lóhùn lóríṣiríṣi ọ̀nà tí wọ́n gan sọ pé ò béèrè tó bẹ́ẹ̀ pé Ọlọ́run kí ló dé. +234 904 851 9362. I love you all. May God be with you. May you never lack good things in your life. àjọ sùn lálẹ́ yìí àjọ jí láàárọ̀ ọ̀la pẹ̀lú ògo àtàgbàrọ̀ Ọlọ́run ẹ̀ ní gbèsè ẹ̀ ní gbégbè èmi náà ní gbèsè ẹ̀ ní gbégbè àní mọ̀ ìbànújẹ́ fún ìṣẹ́jú kan àní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ gbogbo ọmọ tó tara wa jáde wọ́n yànjú ìyà táwa jẹ wọn ò ní jẹ́ lágbára Ọlọ́run. Mr. Ademola Oguntade, I love you sir. God bless you sir. May God replenish your pocket. God bless you sir. Mr. Rotimi, may you never lack good things in your life. God bless you Madam Ibukun Elizabeth. God bless you ma. Thanks so much. Ó dàárọ̀ o, orun ayọ̀ lásùn àní tójú ohun dojú kú o. Ó dàbọ̀.